àmọ́ pé mo bá ìyọ̀pọ̀ lé lọ́dún Mariam mo bá ìyọ̀pẹ́ ní sójú rẹ̀ ẹ̀mí rẹ̀ á ṣe ọ̀pọ̀ ọdún láyé ọ̀pọ̀ ni wọ́n jọ bí ihò tí wọ́n ti kú ọ̀pọ̀ wọn jọ bí ihò tí wọ́n ti lọ ọmọ Wùmí o ọ̀pọ̀ wọn jọ bí ihò tí wọ́n ti dẹni gbàgbé o. ìgbà ojúlé ló gbalẹ̀ ikọ̀ o ìgbà ọ̀nà ló gbalẹ̀ àwò ìbílẹ̀ ní tí ò lékun lọ́dún ó wá kàtúkàtọ́ kó máa bọ̀ lọ́dọ̀ rẹ̀ yẹ́mi ológun ẹ̀rú àmọ́ pé adé mi ọmọ Wùmí o jẹ́ kí ẹ̀mí ọlọ́gbọ́n ìwọ̀fà Mariam jẹ́ kẹ́dẹ́lu bàbá rẹ̀ tó bí ọlọ́mọ ìwọ lọ́mọ jẹ́ owó dé o ọmọ jẹ́ ìmọ̀jẹ̀ láìpù lárúgbó ọmọ ewu yá bára funfun gbogbo náà bí táyà kàtà àmọ́ pé ó ṣebí wọn lọ́mọ èmi àrè ìwọ àrè lóhùn gbà ọ̀jẹ́ ká tó fi délé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ ṣebí ogun táwọn bàbá wa ṣe fún Aláàfin Ọ̀yọ́ lọ́jọ́ sí ní ó bí ń bọ̀ aláàrin pagídà sọ́gídé èèyàn ìwọ lọ́mọ olúgbọ̀n yóò gbọ́dọ̀ máa wo ọmọ Àrẹ̀sà yóò gbọ́dọ̀ mọ̀ ọmọ Oníkò yóò gbọ́dọ̀ máa wo egungun mọ́ máa jẹ́ kí